ọ̀pọ̀lọpọ̀ ló ti ń bi mí wípé báwo ni mo ṣe lè mọ̀ pé mo wà ní inú ẹgbẹ́ eléré àbí emèrè kan. Wọ̀nyí ni àwọn àpẹẹrẹ tó fi mọ̀. Tó bá ti rírò àwọn àpẹẹrẹ yìí, ó ṣàfihàn pé ó wà ní inú ẹgbẹ́ eléré àbí emèrè kan. Ẹ jẹ́ ká máa sọ pẹ̀lú ìràwọ̀ tó ní kálukú ń lò. Ìràwọ̀ iná, bó bá ti rí àwọn àpẹẹrẹ yìí, ó ṣàfihàn pé ó wà nínú ẹgbẹ́ emèrè àbí eléré kan. Bí o bá ti ń rí wípé ó ń dàbẹ̀ ni pé òun rí èèyàn kan lẹ́yìn rẹ ní gbogbo ìgbà, that is you are going. Ẹ̀mí ká máa sọ pé gbogbo ẹ̀yìn láìpẹ́ yọ kan ń bọ̀ lẹ́yìn ẹ̀ wọ́n á dẹ̀wọ̀ ẹ̀yìn òní róní tọ̀hún. Tó bá ti rí àwọn àpẹẹrẹ yẹn, ó ṣàfihàn wípé ó wà nínú ẹgbẹ́ eléré àbí emèrè kan. Ìkejì, tí o bá ti ń lálàárí omi ní gbogbo ìgbà. Ẹlẹ́ẹ̀kẹta, tí wọ́n bá ti ń sọ fún ẹ ní gbogbo ìgbà pé má jẹjà àrọ̀, ó ṣàfihàn pé ó wà nínú ẹgbẹ́ eléré àbí emèrè kan. Ẹ jẹ́ ká lọ sí ìràwọ̀ erùpẹ̀. Tó bá ti rí àwọn àpẹẹrẹ yìí, ó ṣàfihàn pé ó wà nínú ẹgbẹ́ eléré àbí emèrè kan. Bí o bá ti ń rí wípé o máa ń bínú jù, tó bá ti wá tún ti ń rí wípé o máa ń lálàárí omi lójú oorun, tó bá ti ń rí wípé o máa ń lálàárí ìkẹyìn sí rẹ ní gbogbo ìgbà, tó bá ń lálàá wípé òun rí àpẹẹrẹ àjẹ́ lójú oorun, ó túmọ̀ sí wípé ó wà nínú ẹgbẹ́ eléré àbí emèrè kan. Ẹlẹ́ẹ̀kẹta, gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́, tó bá ti rí àwọn àpẹẹrẹ yìí, ó ṣàfihàn pé ó wà nínú ẹgbẹ́ eléré àbí emèrè kan. Bí o bá ń lálàá ríra rẹ nínú ìlú tí wọ́n ti bí ẹ ní gbogbo ìgbà, tí o bá ń lálàá rí pé òun wa mọ́tò ní gbogbo ìgbà, tó bá ń lálàá rí ẹ̀kọ tàbí mọ́ínmọ́ín àbí àkàrà àti ohun gbogbo tí wọ́n fi ẹ̀wà ṣe, tó bá ń lálàá rí gbogbo ìgbà, ó ṣàfihàn pé ó wà nínú ẹgbẹ́ eléré àbí emèrè kan. Ẹ já lọ sí ìràwọ̀ omi. Tó bá ti ń lálàá rí àwọn nǹkan báyìí, ó ṣàfihàn pé ó wà nínú ẹgbẹ́ eléré àbí emèrè kan. Tí o bá ń lálàá rí aṣọ funfun ní gbogbo ìgbà, tó o bá dẹ̀ ń ṣàkíyèsí wípé ọwọ́ rẹ máa ń sun omi àbí ẹsẹ̀ rẹ máa ń sun omi gbogbo ìgbà, bí o bá wá lálàá rí ara rẹ láàárín àwọn ọmọ kékeré ní ojú oorun rẹ, tí o bá wá lálàá rí Iyemọja lójú oorun, bí o bá ń lálàá tí o rí àwọn ẹ̀mí òkùnkùn tó fẹ́ máa dínà ògo rẹ ní gbogbo ìgbà, ó ṣàfihàn wípé ó wà nínú ẹgbẹ́ eléré àbí emèrè kan. Nọ́mbà tèmi ò yípo padà, bí ọ̀rọ̀ bá ta kókó lórí ìràwọ̀ àfọ̀ tútù. Má gbàgbé, gbogbo ẹgbẹ́ kọ́ là ń tu lójú, àwọn ẹgbẹ́ kan wà a máa ń jáyàn gbà kúrò lọ́wọ́ wọn ni. Nọ́mbà mi ò yípo padà 08254353629. Ẹ pè é. Àṣírí Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mi nù ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere, tó yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn ó yẹ o. Ọ̀pọ̀lọpọ̀ ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire, olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀ pẹ̀lú wòlíì ọlọ́run alààyè. Bàbá gbẹ̀yà mi nù ẹ̀gẹ́ àṣírí ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá Ifá Àkúrẹ́rẹ́ àṣírí tọrọ mọ́ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí ìràwọ̀. Mystery of Sọ́kẹ́. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà, ìtọ́wò là mọ́ nínú ọbẹ̀. Tọ́tọ́ lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdáhùn sáwọn ọ̀yà máa fọ́lọ̀ ẹ̀ lórí Facebook, Instagram tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ Mystery of Stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún tàbí kẹ́ máa pẹ̀ 08054353629. Ẹ lè sẹ́ni date of